ṣe rí Wàsíù èèyàn líle ni Wàsíù. sórí tẹ́ ẹ bá ti lọ lé oníṣègùn tó bá ní oògùn tó ń fẹ́ ṣe fún ẹ yìí aṣọ wèrè làwọn fẹ́ fi ṣe o wọ́n má dara ẹ láàmú gé aṣọ onífújì díẹ̀. oògùn yá jẹ́ bí iná ni. Igbá àyà olórin là Sátánì ń gbé. Igbá àyà olórin. Bàtà lọ introduce ẹgbẹ́ Fújì sí Alhaji Kollington Ayinla. Alhaji ó dá o. Lọ́wọ́ pẹ̀lú yín torí tẹ́lọ̀ tí òrìṣẹ́ ló ń ṣẹgbẹ́. Mi lè gbàgbé di ọ̀la. Ètùtù tó yẹ kán ṣe kán lọ ṣe. Kò sí àyè fún àtúnṣe mọ́ bí kò ṣe ètùtù. Tí Kollington bá kọ̀, Wàsíù sì lè rí làjì ṣe. Wọ́n ní ṣe wọ́n ṣe lè ṣe. Àwọn tí ò mọ̀ tán wọ́n ń sọ̀tàn. Ọmọ mi ò mọ nǹkan tó ń pè wéré àní àwọn náà jí wéré kí ni wọ́n ń pè wéré gan kí ni wọ́n ń pè ní sáàrì. ọ̀tọ̀ lórúkọ mẹ́rin aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí. Obesere bọ́ọ̀lù original African Fuji Michael Jackson ló kọ́la èmi nìyẹn. South African Fuji Michael Jackson tèmi bá kọ́la Michael Jackson tiẹ̀ ṣógbóyìnbó. Òṣà Fújì ló ń rò wọ́n. Òṣà Fújì kí ni wọ́n ń dù jẹ́ kí mi wá fi kún fún wọn. Michael Jackson sọmọ Nàìjíríà ni. Àwọn ọmọ àlè ni wọ́n nìyẹn. Tí ò bá sọ́lọ́hun kò yẹ ń wà láyé àwọn náà mọ iye bájínátù táwọn yìn fún mi. Wọ́n mọ iye ìbọn tó yìn fún mi. nínú ilé Fújì. Ṣé yìnbọn fúnra yín ni? Alàgbà ẹ máa wẹnu yín o. bóyá ló mú ojú rí ọgbọ́n nínú ojú rí. Léròjú èmi mo lọ mú un láti kékeré. Onílù Barrister. Kékeré 7 years of age. Ìlú orin ló kọ́ gbé inú rẹ́kọ̀dù mi. Ọmọ kékeré ọmọ tó gba Olúwa la bá dúró Olúwa ẹ máa gbóhùn yẹn ti rí Olúwa la bá dúró. Orin ló kọ́ gbé. Ọwọ́ ò ti ràn lùgbà yẹn. Tọ́mọ yín kan bá lóun fẹ́ kọ Fújì báyìí kọ. Fújì. Ọmọ yín kan ní bàbá mi iṣẹ́ yín ìṣe kò gbọ́dọ̀ parun fẹ́. Ọmọ mi ò lè fẹnu ẹ̀ sọ fún mi pé òun fẹ́ kọ Fújì. Eléyìí tí mo ń sọ lónìí mo sì máa sọ̀rọ̀ ó kù díẹ̀. A máa sọ àwọn ọ̀tàn kan kí everybody kó gbẹ́nu ẹ̀ lọ́wọ́. Ẹnu ẹ̀ la wà ẹnu ẹ̀ la wà yóò. Tápàtápà. Ẹnu ìrànà bàbò. ètò kan ní kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tó ṣẹ̀yọ. Ẹ tún káàbọ̀ sí orí ètò yìí lónìí. Ètò yìí ètò wa ètò tó ń mú ìgbéga dé bá iṣẹ́ Fújì tá a sì ń lọ láti ọ̀dọ̀ àwọn àgbà olórin kan sí ọ̀dọ̀ àwọn kan láti mọ bọ́rọ̀ Fújì ṣe rí nílẹ̀ Nàìjíríà. Bàbá ẹ tún kọ́ fún wa lórin náà. Fáǹsì Àlàmú ayé máa tún dé o kábíyèsí Olúwa ọba ẹ̀yin tó láyé mọ̀júbà wa ayé tó tó ọ̀rọ̀ Olúwa kò ní lọ láì níṣẹ́. Ẹ káàbọ̀ sá. Ẹ lẹ́ lóòtú. Nínú orin tẹ́tí ẹ̀kọ́ gan ẹ ti dárúkọ ara yín. Fáǹsì ayé Àlàmú. Ṣórúkọ tó ń sọ yín gangan nìyẹn àbí ó ní nǹkan tó mú fáǹsì yẹn wá. Nurudeen Bámigbáyé Àlàmú lórúkọ tó ń sọ. Tán mi ò gbọ́rú eléyìí rí o. Kí ló wá mú Fáǹsì ayé Àlàmú wá? Ṣé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Bẹ́ẹ̀ni. mo kọ́ṣẹ́ télọ̀. Télọ̀ ní Fáǹsì. Mo kọ́ gidi tí mo dẹ̀ mọ̀. Mo ń jẹ́ Fancy Cut nígbà yẹn bá a ṣe máa ń lo ìtàn lo fashion designer. Ládùúgbò wo? Ìlú wa ni mo ti kọ́ṣẹ́ that is Ayétòrò Yewa North. Fancy Cut. Fancy Cut. But nígbà tí mo dẹ́kọ̀ọ́ so mo ti ń jíwèrè nílùú wa nílùú mi Láyétòrò yẹn gbà tí mo á dẹ́kọ̀ọ́ tá a tún bẹ̀rẹ̀ so ṣé wéré là ń jí nígbà yẹn. So ń bọ̀lẹ̀ dé sí l'Ékòó. Agége that is number 7 Ọlọ́tọ̀ lane. Ọlọ́tọ̀ lane. Ọlọ́tọ̀ lane Lágége. Bẹ́ẹ̀ni wéré là ń jí ngbà yẹn kò tí ì sorúkọ kan Ajísàrè la máa ń lò ngbà yẹn ọtí ngbà tí àwa change ẹ̀ sí Fújì tá a máa kọ orúkọ yẹn bá fò pé Fancy tí mo ń lò nípa télọ̀ yẹn mi ní yọ Fancy yẹn kù so ayé yẹn
bá mi gbáyé lórúkọ mi torí ẹ mọ ọmọ tó bá ń lọ tó ń bọ̀ náà sọ bá mi gbáyé so mo tó fancy ayé mo yọ bá mi yẹn kúrò nù ẹ bá mi gbáyé àlàmù fancy ayé àlàmù lẹ́ṣẹ̀ ṣọ̀tẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ Agége ẹ bẹ̀rẹ̀ sí jíwèrè yes jísàrè gbàtẹ́dá Agége tẹ̀ ń jíwèrè ṣáwọn kan náà tún wà níbẹ̀ tó ń jíwèrè. mo bá àwọn aláàjì lọ́fà sí l'Agége mo dẹ̀ fọwọ́ wọn fún wọn gbogbo wa náà wèrè là ń jí gbà wèrè everybody ń jí. wèrè yẹn bó ṣe jẹ́ ni wípé ṣé ajísàrè yàtọ̀ sí wèrè but àwọn èèyàn máa ń dà pọ̀ ajísàrè àṣán kan náà fi ń jísàrè ńgbà yẹn ẹ̀dì ìdí ẹ̀mú sàrè jẹ́ ó ẹ̀dì ìgbà tó yá tá a kó kíní ọparun wọ̀ ló di ajíwèrè tá a gbélù wọnú ẹ̀ ló di ajíwèrè now ẹ̀ẹ̀kan la máa ń jíwèrè lọ́dún ó dẹ̀ tún dinú ààwẹ̀ tó ń bọ̀ olúkálukú ló wá wọ́nà àbáyọ pé kò yẹ kó jẹ́ ẹ̀ẹ̀kan la máa ṣe kí nígbà tó jẹ́ talent ni but ńgbà tó yá tí wọ́n bá fẹ́ lọ sí Mẹ́kà bá fẹ́ ṣàlájì káàbọ̀ wọ́n á pè wá kò tí sórin muslim kìíní gbà yẹn so àwa la dàbí olórin mùsùlùmí gbà yẹn epo àkàrà ló kọ́kọ́ yí tiẹ̀ sí àwúrèbe nígbà yẹn nìbàdàn àrí pé gbogbo ayé ń gbà àwọn tèkó ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣèǹjì sí sákàrà àwọn sàkálà ìgbàdé jọ́lì láwà so and so on sákàrà Alhaji Síkírù Àyìndé Barrister sákàrà làwọn náà kọ́kọ́ lù sákàrà náà kọ́ lù ìgbà yẹn Alhaji Barrister kọ́ alùlàlá olù sákàrà àtàwà lọ́lá olùwà alùlàlá olù sákàrà àtàwà sákàrà Alhaji Síkírù Àyìndé Barrister gan kọ́kọ́ lù but everybody ló ń wá ọ̀nà àbáyọ now Alhaji Síkírù ló kọ́ change ló kọ́ sọ orúkọ tiẹ̀ ní Fuji òun ló mọ ibi tó ti rí Fuji yẹn. Síkírù Àyìndé Barrister ló kọ́ sọ wéré tí wọ́n ní Fuji. òun ló create Fuji láì sí àfikún tàbí àyọkúrò. bọ̀tá ló dá Fuji sílẹ̀. o Barrister náà ni. ok so. gbogbo àwọn tó ti ń kọ́ tẹ́lẹ̀ yẹn ń kọ́ tẹ́lẹ̀ lọ́n. wéré náà ń jì sákàrà náà dẹ̀ tún lù àwọn ọtí ẹ̀ débi Fuji yẹn rárá tán fi. so ní ẹ̀yin tẹ̀ ń sọ fún wa níbi tá a bá ń wò tán lẹ̀ Nàìjíríà lónìí àti káàkiri àgbáyé Barrister ni number 1 oní Fuji. number 1. ta ni number 2. Àlàǹgéré Àlàǹgéré lètò. ṣe rí ọ̀rọ̀ wa ń bẹ̀ yẹn o bí Barrister ṣe jẹ́ number 1 yẹn nígbà tó ń jí wéré Alhaji Monsuru Akande ló mú Barrister lọ síbi tó ti ń ṣe record first record tó kọ́ máa ṣe Alhaji Monsuru Akande ló mú lọ síbẹ̀ but wéré ni nígbà yẹn wéré la Alhaji Monsuru Akande náà jí tá Alhaji Monsuru Akande bá wà láyé lẹ́nìí nọ́mbà kí la máa pè tí Fatai Adio bá wà láyé nọ́mbà kí la máa pè because wọ́n tó nọ́mbà ń sìn Barrister number 1 Kollington number 2 Wasiu number 3 èmi ò mọ bí tán ti rí nọ́mbà tó ń tò because kọ́ńtàn ti pọ̀ nínú Fuji. ẹ má jẹ́ ká kàrún tó ti lọ. okay. tá a bá ní ká máa tó báyìí ta ni number 1 ní Fuji ńlẹ̀ Nàìjíríà. ẹnu mi gbà. okay. ìdọ́ni mi láàrin ìyá màpò àjọgbé kòkó Fuji ìdégbòkó tó di rúmọlẹ̀ ni. wẹ́ Ọlọ́run ló mọ nọ́mbà. máa sọ reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣe rí ojú láyé ń jẹ òkìkí láyé ń rà. ojú láyé ń jẹ òkìkí láyé ń rà lórí ọ̀rọ̀ Fuji. and rìkíṣí ti dáyé ọjọ́ ti pẹ́ àbòsí ti dáyé ọ̀nà ti jí àwọn ayé sọ wípé Alhaji Kollington ok wọ́n ní Kollington number 1 àbí Wasiu number 2 tani who is number 3. àwọn kan ń wo Pasuma àbí Saheed Òṣùpá. ẹja pa mú number 2 number 3 láyàn àbí number 3 number 4 àbí tani number 5. olórin kan ó ní bí kékeré ògbọ́n o ìyẹ́ ó dàgbà ògbọ́n ìgbà wo lẹ́yìn ń pa àṣàwò orin àdúgbò mi lọ́hùn ni. náà mo sọ pé tí wọ́n bá ń tọ àwọn onífújì lónìí sìn ẹ rí i pé wọ́n á kó àwọn kan jọ. jẹ́ rí fọ́tò mi láàrin wọn rí. ẹ lè rí ìtorí pápòsí náà fi ń tò that's why ilé tó ń kọ́ ẹ̀yàn rẹ̀ náà fi ń kọ́ ó máa máa wó ó máa máa wó. mo fi ní ojú láyé ń jẹ òkìkí láyé ń rà ṣe rí tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí ohun tó lódodo fẹ́ ṣe. ta ló bà ìpìlẹ̀ Fuji jẹ́. àwọn àgbà jẹ́ kí n sọ pé àwa àgbà mi ì lè yọra mi ìpìlẹ̀ yẹn bàjẹ́ látọwọ́ Alhaji Síkírù Àyìndé Barrister and Kollington. lọ́nà wo. ìjà wọn ti pẹ́ jù náà. ó pẹ́. ó ti pẹ́ jù. ok kò yẹ kó pẹ́. kò yẹ at least tẹ́ ẹ bá wò ó ẹ̀ẹ̀mélòó náà parí ìjà fún
Alhaji Kollington àti Alhaji Barrister. Now ẹ rí i pé Òbí àti Sànní kì í ṣe pé àwọn náà fẹ́ láwọ but lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti jẹ́ kí àwọn èèyàn mọ̀ yìí pé kò síjà láàrin àwọn ìjà èmi pẹ̀lú Sànní Adé o ariwo Sànní tí ẹ ti ń gbọ́ ìyẹn ti tó gẹ́ ohun tí ò ṣẹlẹ̀ ṣe rí i pé wọ́n ti gbà yẹn bàbá wa Haruna Ìṣọ̀lá wọ́n parí ìjà Alhaji Kollington àti Barrister bàbá tí ẹ ra aṣọ òfì ńlá fáwọn méjèèjì tó tún ra wọn fìlà abẹ́ tí ajá sí wọ́n parí ẹ̀ kò parí bàbá mi King Sunny Adé Òbí náà wọ́n parí ìjà fún wọn kò parí ẹ wá béèrè pé bó ni ìjà Kollington àti Barrister ó ti late wọ́n ti ja ìjà yẹn because mo rántí ń jọ tá à ń kó national fún màjọ ní Ìbàdàn ní D-Rovers tí Alhaji Kollington bá wọn mọ wípé ìwọ Sànlé má jẹ́ ó Sànlé mọ́ ẹkùnrin kan ẹ máa jẹ́ orúkọ tó rẹwà ẹ máa pàwọn sẹ́mọ̀ pàwọn ọmọ onífújì ẹ mọ̀ pọ́n nígbà pàwọn nìkan dáhùn lé ẹ àmọ́ bíi tó bàbá yìí náà já láti kángbà yẹn o mo kọrin kan níjọ́sí mo ní ọmọdé wọn ń bẹ́ gìjà àwọn àgbà ń ṣe láńgbáláńgbá ọmọdé ilé fújì ń bẹ́ bí ọjà kò dẹ̀sùn tó fà tó jẹ́ káwọn máa bẹ́jú wípé ńgbà táwọn àgbà ti ń ṣe láńgbá àwọn òkè ẹ̀yìn ẹ̀ wò káàtì ẹ̀ pé Barrister àti Kollington wọ́n ti sin fújì débì kan tó yẹ pé ipa tán fi lélẹ̀ fáwọn ọmọ yẹn ni wípé ẹ máa jà ọ̀rọ̀ ilé fújì tí a bá ní ká bẹ́gi abẹ́yàn mọ́ òun. a bá ní ká bẹ́gi abẹ́yàn mọ́ lọ́rọ̀ ilé fújì because ó ti wọ́ eléyìí tí mo ń sọ lónìí mo sì máa sọ̀rọ̀ ó kù díẹ̀ because ìgbà táwa ń kọ fújì yẹn lọ́jọ́ sí nǹkan ọ̀hún lè púpọ̀ o àwọn ògùn bàǹbà àwọn àkàràbà ńlá àwọn àyájọ́ kan tó lè bi lé ńláwó la fi ń kọ fújì nígbà yẹn tó o bá lè ṣàwó ńlá kó tún ṣe ìmùlẹ̀ ọ̀pọ̀ o ò lè kọ fújì nígbà yẹn àwọn àgbà tó mọ̀ nípa ẹ̀wọ̀n ò pọ̀ lórí ilẹ̀ mọ́ ìyẹn ló fa sábàbí tàwọn onífújì tó ga kò fi pọ̀ láyé ọjọ́ sí torí pẹ́ni tí ó wẹ̀mí òkun ajẹ́ni tó mọ̀ wẹ̀ awo. so ká sọ páláwo ni gbogbo onífújì. èyí tí òwò náà wò èyí táwọn ń ṣe gbájú ògùn lọ. Àlàǹgéré lètò. ẹ máa gbọ́ ẹ jẹ́ n sọ̀rọ̀ kékeré kan ó lè bí wọ́n nú bọ̀tì á sọ sórí tẹ́ ẹ bá ti lọ ilé oníṣègùn tó bá ní oògùn tó ń fẹ́ ṣe fún ẹyọ aṣọ wèrè làwọn fẹ́ fi ṣe o wọ́n má dára ẹ láàmú wọ́n gé aṣọ onífújì díẹ̀ oògùn yá jẹ́ bí iná ni. fancy bàbá ìwo lẹ tún mú wáyé kẹ. ẹ gbọ́ ni téèyàn bá ṣe kílẹ̀. tẹ́ ẹ fẹ́ ṣoògùn sìn oníṣègùn yẹn wá sọ pé kó oògùn yẹn oògùn tá a fẹ́ ṣe yìí oògùn tó dáa ni o ṣùgbọ́n nǹkan tó hànú ẹ̀ ní aṣọ wèrè tá a bá ti ráṣọ wèrè díẹ̀ sínú ẹ̀ ẹ má wá wèrè lọ ẹ bá ti ráṣọ onífújì díẹ̀ oògùn yẹn ó máa jẹ́ burúkú tẹ́ bá ń bọ́ tọ́mọ onífújì bá ń bá yín ṣeré ó ń bá yín ṣeré ni o. bẹ́ẹ̀ni tó bá dé stage àwa náà bá ṣe dàgbà tó yìí a kó sápò ní kì í ṣe pa àdánù pé ókè o káwá rọmọ kan sí abẹ́nìkan kó máa play kó máa rò pé bóyá kinní kan á jẹ́ kó mọ̀ pé ó sì wà ńlẹ̀ ó wà ńlẹ̀ kó dúró nítòsí. ìgbà tẹ́ wá dé Agége ìgbà olè yín dá fújì tí yín sílẹ̀. nígbà tá a ti rí Alhaji Síkírù Àyìndé Barrister kọlọ́n kó bá a ṣàforíjì fún wọn kọlọ́n gbé wọn sáfẹ́fẹ́ rere gbogbo ibi tí wọ́n bá wà ilẹ̀ rẹ̀ tá a rí i pé àwọn èèyàn ti ń gbà kínní yẹn gbogbo wa anybody tó ń kọ fújì la bẹ̀rẹ̀ sí tẹ̀lé one by one. ṣe rí ilé fújì àbòsí ló pinlẹ̀ kò lè tán ìgbà tẹ́mi dá Gègé àwọn kan wọ́n jẹ́ bíi ọ̀tá Alhaji Love Assis wọ́n wá bá èmi ó ní pati kan tí n fẹ́ lọ play Alhaji Love Assis máa gbà ó lónìí ó máa wá bẹ̀ but nígbà tẹ́mi débẹ̀ ìṣe lèmi yí Alhaji Love Assis mo kì í ni mo ní Ẹgbẹ́jẹ́ nìràwọ̀ kan ṣoṣo olùṣùpá Love Assis mi ìgbà tẹ́kùn ló gbà inú igbó lọ́bọ̀ máa wà fi wọ́n sílẹ̀ máa wòye so àwọn fans mi wọ́n bá mi jàǹjọ́ yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti rò pé máa yes wọ́n ti rò pé but Alhaji Love Assis
tí wọ́n bá dẹ̀ ní Agége fújì lágége kálájì lọ́ba sísè máa dárúkọ àwọn ní fújì lágége kó ẹni tó yẹ kókó mention ní fáǹsì pórípó kan dárúkọ àbòsí ni ọwọ́ wọn làwọn ọmọdé ti bá àwọn ò lè ṣàbòsí àwọn ò ní ṣe ṣùgbọ́n àbòsí yẹn ló gbé gbogbo nǹkan débi tó wà ń sìn àbòsí yẹn náà fi ń ṣe gbogbo nǹkan ok tí ò bá sábòsí nígbà tí Alhaji Barrister ti kú kí ló fa ìjà Alhaji Kollington àti Wasiu tí ó yẹ kó tún wáyé ṣógun yẹn lè tán mọ́ béèrè ni o kò lè tán ihun tó lè tó lé fújì tó lè mú tò kò ń ṣe ètùtù ni kò ń ṣe ètò kò sí ètò mọ́ ètò ti lọ lórí ẹ̀ ṣùgbọ́n ètùtù tó wà ń bẹ̀ àwọn tó lè ṣe wọn ò ní ṣe àwọn tó lè ṣe wọn ò ní ṣe wọn ò lè ṣe wọn ò dẹ̀ ní ṣe òun ni mo ń sọ létí gbogbo wọn gbọ́ yìí. ṣé báyìí máa bá fújì jí rè. ó tún máa le díẹ̀ sí jù yẹn lọ. bẹ́ẹ̀ni ẹ mọ̀ pàwọn àdákẹ́ǹsì àwọn ọ̀rọ̀ kan wà tí mo sì máa sọ mo lókun díẹ̀ rèbété bombshell ni máa jẹ́ kólukálukú mọ wéètì ẹ̀. bí àgbà yẹn lè máa ka nọ́mbà. bẹ́ẹ̀ni máa sọ nọ́mbà. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Barrister kọrin kan ó ní Déréjú ò ní ìlú mi lùlù fún mi gangan ọmọ Ayétòrò ní Déréjú náà ẹ̀yin dẹ̀ wá láti Ayétòrò kí ló dé tẹ̀yin ò ríru Déréjú yẹn mú àbí ẹ pàdé rárá ni tó fi jẹ́ pé Barrister ló ń pariwo Déréjú onílù mi. Alhaji Kollington Àyìnlá wọ́n ń ta bá dàgbà kọjá bàǹtẹ̀ onírù ọmọ ẹni là á bọ́ fún Déréjú èmi mo lọ mú un láti kékeré onílù Barrister kékeré 7 years of age ọmọ ọdún méje torí mo rí tó sọ̀tàn kan lọ sí pé ńgbà tóun pé 17 years lòun lọ síbì kan ṣebí nígbà yẹn Lagos State 3 shift náà ń ṣe because níjọ́ tí mo lọ mú Déréjú mo lọ sọ́dọ̀ bàbá ẹ̀ àti ìrí òun wọ́n wá kiri. sẹ́yìn tí mọ̀ pé Déréjú ń lùlù. no ìlú orin ló kọ́ gbé inú rẹ́kọ̀dù mi ọmọ kékeré ọmọ tó gba Olúwa la bá dúró Olúwa ẹ máa gbóhùn yẹn ti rí Olúwa la bá dúró orin ló kọ́ gbé ọwọ́ ò ti ràn lùgbà ẹ̀ mọ́ but ọmọ onílù ni bàbá ẹ̀ sọ pé òun ò mẹ́ni tó ń jẹ́ Déréjú wọ́n èmi ni mo mú wá èmi ni mo fi sí primary torí pé ó ti ń dàgbà primary 2 ló ti bẹ̀rẹ̀ èmi mo dẹ̀ rán jáde secondary school èmi mo rán lọ sí Mẹ́kà èmi ni mo dẹ̀ gbéyàwó fún tí mo ṣe kó máa kọ́kọ́ fún níjọ́ tí Alhaji Barrister ti ń kọrin jẹ́ gbọ́ kó sọ pé Alhaji Adérójú rí diplomacy ẹ lọ gbọ́ gbogbo rẹ́kọ̀dù Alhaji Sikiru Ayinde gbogbo bí tó ti ń dárúkọ Déréjú akọni Déréjú ò ní ìlú mi àbí kó pe Déréjú ẹ gbọ́ kó pe Alhaji Adérójú rí ẹ mọ̀ pé àwọn perfect gan àwọn perfect. ṣáláàjì ò mọ̀ pé Déréjú lọ Mẹ́kà ni. ó mọ̀ kò ṣe ní mọ̀. ok bọ̀ torí pé ilẹ̀. torí pé tó bá pè lálàájì ọ̀rọ̀ lè débẹ̀ àwọn perfect. Barrister perfect. ooo kàtàkìtìkìtìkìtì bàmá yẹn ẹ̀bùn yẹn ó pé Ọlọ́run ǹjẹ́ ẹ gbọ́ kó kọrin rí pé Alhaji Adérójú kò ní fi Alhaji sí kò ní fi sí. ẹ̀dùn náà ṣé Barrister wá gba Déréjú lọ́dọ̀ yín ni. ṣebí bàbá wa nìyà wọ́n ní ìdí ẹ̀ wọ́n dẹ̀ níjọ́ tí mo play ní bongo níjọ́ tí wọ́n parí ìjà Kollington àti Barrister mo play fún wọn mo ṣe súyà èmi máa ń ṣe súyà ní bongo wọ́n á pa súyà ìjọ yẹn náà wá music mi yàtọ̀ pátápátá gbogbo onífújì sákàrà náà ń change sí sákàrà yẹn náà fi ń lu fújì wọn but àpàlà tẹ́mi fi ń jí wéré yẹn
ni mo fi ń lu fújì tèmi. My music is very different. Mo fi sọ pé alámúgbèdé fújì bá sákàrà àtúndé o Santana fújì ìjọya àpàlà yẹn. Ngbà tó ń rí àpàlà mi yẹn náà rí pé kìíní yìí ó kíra náà bẹ̀rẹ̀ sí gbá pàlàwọ̀ tí wọn. Mo fi gbogbo ẹnu sọ èmi mo kọ́ lu èyí ní fújì tó bá dẹ̀ sọ pé òun lu sákàrà ni gbogbo wọn lu Alhaji Barrister ni wọn Alhaji Kollington ni wọn. àpàlà yẹn àpàlà yẹn lèmi fi ń lu fújì láti bẹ̀rẹ̀ kì í ṣe pé mo ṣe mú wọ. ẹ̀dùn náà ṣé Déròjú ti ń lùlù fún kí Barrister tó gbà ní àbí kékeré. ó ti ń lùlù nígbà Òsénì Èjìrẹ́ ló nílù mi nígbà tó ń dọ́dọ̀ mi ọmọ Ògbómọ̀ṣọ́ ni ṣùgbọ́n ohun tó fa awuyewuye ni pé ṣé bí inú bá ṣe rí lóbi yàn òun ti wá by then ó ti ń ṣan omele fún Òsénì yẹn bí mi ṣe ti Mẹ́kà dé ọdún tó tẹ̀lé ń bá wò pé káwọn onílù mi náà lọ bá wò pé ẹ bá ń fọmọdé yìí sí mo bá fi sanwó Mẹ́kà Déròjú àti ti Alhaji Òsénì Èjìrẹ́ yẹn dáàdé tán fẹ́ lọ a gbé mọ́tò délé Alhaji Òsénì Èjìrẹ́ láàárọ̀ ká máa gbé wọn lọ sí airport àti gbé Déròjú sínú mọ́tò ẹ̀ǹkó oríṣiríṣi ọ̀tàléléré nígbà yẹn lónílù mi bá ní ṣé irú iṣẹ́ àtúwà ń léwu yìí làlájì máa dé a ṣe sí àkẹ́ tó dé ó ní nǹkan tá a bá fẹ́ ṣe ká ṣe bá a ṣe ṣàròyé títí ń lọ bí 10-11 wọ́n fi mí sí flight yẹn kó gbé wọn nìyẹn bí wọ́n ṣe lè lọ Mẹ́kà ọdún yẹn agbèrò wa tún wá try wọ́n tiẹ̀ tún gbé Déròjú gba Lomé wọ́n tún try lọ́dún yẹn wọn ò lè lọ ìdí nìyẹn ló jẹ́ ọdún kejì wọ́n tó lọ láṣẹ tún wá san owó míì ní Déròjú ṣe wà lọ lọ́dún kejì ṣáà lè sọ pé jàgbà planning àwọn kan náà ni. Barrister mọ̀ pé ọ̀dọ̀ yín ní Déròjú. wọ́n rí sẹ́rí ń jẹ́ tí wọ́n ti wá tí wọ́n ti rí yẹn ni wọ́n ti ń target ẹ̀. orin fáǹsì kan ó ní wọ́n gbọ́ pọ̀ jàǹtà lóyìnbó wọ́n gbégbá wọ́n lọ kọlù kejì ká wọ́n ń pariwo wọn ò béèrè lọ́wọ́ orí ibi ọjà gbé ta náà béèrè o ṣẹ́ ráyé bẹ́ẹ̀ lóbì wọ́n ti lọ ló bọ̀ o ṣẹ́ ráyé orí mi ẹlẹ́dàá mi o máma jẹ́ ìṣòwò ọjà níbi tí ò sọ Ọlọ́run orí mi máma jẹ́ ìrìn àjò níbi tí ò sọ Ọlọ́run ẹlẹ́dàá mi máma jẹ́ ìrìn àjò níbi tí ò sọ Ọlọ́run. èèyàn rí èèyàn ń taṣọ ń sìn ó lè jẹ́ igi lakọ̀mọ́wọ́ kúwọ̀ta kò fi méèkì ẹ̀ tó o bá lọ taṣọ orin ìrìn àjò níbi tí ò sọ Ọlọ́run nìyẹn. a lè sọ wípé ọkọ̀ ọgbà yẹn ó dànù látọwọ́ Adéròjú but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because níjọ́ tí Déròjú máa kúrò ọ̀tọ̀ ní ìtàn tó a play ní ìlú mi ní Ayétòrò mo fẹ́ play ní Ìjẹ̀bú water side wọ́n ṣe dance now bá a ṣe play mọ́jú tó bá di 10 ẹ move mọ́tò tó ń kó cement bá a ṣe close lòun ti gbéra tó ti lọ sí Ìjẹ̀bú waterside lókùúlà lókògbẹ́ àwọn ìlú bíi mẹ́rin náà fẹ́ ṣe dance mọ́tò cement ti dọ̀hún ẹ̀yin boys tó bá tó 10 kí boss move so ó tún ní mọ́tò kékeré kan táwọn manager mi náà máa ń lò so ngbà tó di bíi 12 wọ́n náà rí Déròjú gbà tó lọ bíi 1 dance eré alẹ́ ni o but wọ́n ti máa ń bẹ̀rẹ̀ bíi 7 so gbà tó náà rí ẹ máa lọ èmi náà wà títí mi rí so but èmi ti ń gbọ́ fìrìn tẹ́lẹ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ Déròjú by then a máa ti gun stage a ti máa play bí wákàtí kan. ohun tí mò ń sọ yìí mo fi Ọlọ́run tó dá mi mo fi ṣẹ̀rí tí n bá parọ́ kọ́ ló ń ṣèdájọ́ mi ṣẹlẹ̀ mọ̀ nígbà tó dé yẹn kó gbèlú kó máa lùlù lọ pẹ̀lú pátí ń play a tún máa tẹ̀sílù ká kú láti tẹ̀sílù àwọn yẹn so mo ti mọ̀ pé mission ti wà. ngbà tí àwọn boys náà tán move ó kù díẹ̀ kan dábẹ́kúta wọ́n dẹ̀ park gbogbo wọ́n dẹ̀ bọ́lẹ̀ wọ́n dẹ̀ dayọ̀ sínú mọ́tò yẹn. ọmọ ìlú mi kan wà ní Ìjẹ̀bú Òde wọ́n ń pè ní Kamaru Ọ̀dẹ́jì èmi máa ń play fáwọn Banta Prestige Sacco nígbà yẹn Alhaji Túnjí Adésànyà ní president wọn ní Ìjẹ̀bú Òde nígbà yẹn mo wá rush torí máa yẹn náà ṣe transport mo wá lọ bá ó gbé sífìlẹ́ fún mi but tí mo láti fẹ́ rí boys èmi àtolóògbé Dayọ̀ Kújọrẹ̀ lájọ wàǹjọ́ náà lọ́hùn tá a jọ ń lọ sí play ó pẹ̀lú mi lọ́jọ́ náà lọ́hùn
ojú rí nǹkan tó pọ̀ níjọ́ yẹn because a lè play yẹn àwọn ọmọ tó kó cement débẹ̀ àwọn pákà wọ́n ti lọ sùn wọ́n mọ́ di Ògùn nígbà tí mi máa débẹ̀ ní around 3 ìdájí ìjọ yẹn náà ó fa tró Ṣàgàrí ọ̀ṣọ́ so mo dẹ̀ tún ní play lẹ́kọ̀ọ́ níjọ́ kejì yẹn. àwọn bọ́ọ̀sì dẹ̀ ti daṣẹ́lẹ̀. àwọn bọ́ọ̀sì ti daṣẹ́lẹ̀. báàlẹ̀ wá ṣe. nígbà tó wá díjọ́ kejì yẹn tí mo yọjú wọ́n wá mú mi lọ sọ́dọ̀ kábíyèsí ìlú Waterside yẹn wọ́n á ní ṣé mo sì lè ṣeré níjọ́ yẹn lálẹ́ ẹjọ́ yẹn mo ní màá ṣeré with confidence mo wá ránṣẹ́ padà wá sí Èkó wọ́n wá ṣàwọn boys díẹ̀ so la fi lù ú bákan bákan mo ní play lẹ́kọ̀ọ́ ọjọ́ ẹ̀mí ìlè wá but torí pé curfew ti wà lẹ́kọ̀ọ́ ìyẹn ló mú mi escape case ṣé àmọ̀ pé olúkálukú ló mọ mission ẹ̀ olúkálukú nú wọn ló mọ ibi tóun lọ but Dérójú mọ ibi tóun lọ òun lọ sọ́dọ̀ Barrister. ó kọ́kọ́ lùlù fún Alhaji kan ní ti bọ́yá bí ọ̀sẹ̀ kan ṣé àmọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n mọ bọ́n ṣe ń tó kó má jẹ́ direct pé straight forward. But àwọn journalist tó wá bá mi pé àwọn gbọ́ pé Barrister gba onílù yín mo ní bí respect táwọn fúnra mo ní bàbá ni Barrister jẹ́ tó bá nídìí èmi gan. wọ́n ní olówó sọ ẹ̀ ń kò olórí ẹ̀ á mu tó bá ní kàn bẹ́ orí yẹn fún òun kọ́ kò sí nǹkan kò dùn mọ́ mi nù but kò sí nǹkan tí n lè ṣe because music mi nígbà yẹn Dérójú lè wà láti ìdílé onílù but èmi mo kọ́ Dérójú nílù gbogbo ẹnu ni mo fi sọ gọ́bí n ṣe máa gbé téèpù sílẹ̀ ni sórí ìlù tó nílù ìlù bí lù báyìí ṣe báyìí ó ní fast brain láti pick. tí àwọn Alhaji Timi àwọn Alhaji Mutiu tán bá wá sí ṣòwò àgbà yẹn tán bá gbàlù Alhaji Timi àkọ́ build music yẹn tó bá jáde Alhaji Timi ti gbàlù òun tó bá gbàlù padà agbára ẹ̀ kò tí ì gbélù táwọn lù èmi wá sọ fún pé no nídìí gbogbo kí wọ́n máa lọ ó ti ní music táwa plan music mi yẹn náà ti rí wípé tí bọ̀bọ̀ yìí bá ń lọ báyìí bọ́tí Ọlọ́run ló mọ ohun tẹ́nìkan mọ̀ so òun náà dẹ̀ believe pé tóun bá ti lọ bẹ̀ yẹn òun ti bọ́ sáyé tuntun. ọ̀tẹ̀ wà ní fújì gan. Àlàǹgẹ̀rẹ̀ Àlàǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. mo rántí nǹkan kan ẹni Barrister ò kì í Dérójú bí Alhaji mo rántí rẹ́kọ̀dù kan Dérójú ìlú ògòdó máa ń lù yí o ọmọ yẹkínì láyé tòrò ìlú ògòdó máa ń fàlájì sí lóòótọ́. mo kò lè fàlájì sí ìlú ògòdó tí Barrister ló ń lù yẹn èmi náà mo train ìlú ògòdó kọ́ àwọn náà tó ó ní bó ṣe mo ní ọ̀rẹ́ kan wọ́n ń pè ní Kàbírù Àyànkalẹ̀ kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́ òun ni onílù àwọn Ṣínà Adéwálé òun ló padà wá ń lùlù fún Adéwálé ọ̀rẹ́ mi tímátímá ni òun ló máa ń wá tàjọ máa ń kọ́ Dérójú nílùú so ó bá fẹ́ kan sójú ìlú ó máa ń lù bí àgẹ̀rẹ̀ wọ́n ń pèlú kan ní àgẹ̀rẹ̀ nílùú wa bá ní Adérójú gbàgẹ̀rẹ̀ dé o àgẹ̀rẹ̀ ìlú wa dúdúdúdúdúdú ni Barrister ń sọ pé ìlú ògòdó mà ló ń lù yìí o gbogbo olùtẹ́mi kọ pátá gbogbo training tí mo fún pátá. wọ́n ń lò lọ́dọ̀ Barrister. lọ́lọ́ wàláhì tàláhì súnmọ́bì láìlẹ̀sí láìlà ìlàhùwà ẹni tó bá parọ́ ọ̀tá Ọlọ́run ni. I'm sorry kí gbogbo olórin foríjì mi igbá àyà olórin là Sátánì ń gbé. igbá àyà olórin mo ń sọ nípa olórin. generally àfẹ̀yí tó bá fẹ́rẹ̀ sílẹ̀ fọlọ́run. a ní ẹnìkan olórin gospel ẹnìkan olórin Islam ẹlẹ́rìn irọ́ o àwọn olórin ẹ̀mí mi wọ́n wọ̀ sí ju àwa tá à ń kọrin ara lọ. bàbá mi King Sunny Adé respect kọ́lọ́n túbọ̀ bá ń lọ́rọ̀ ẹ̀mí wọn. nígbà tí mo mọ̀ wọ́n tí mo súnmọ́ wọn mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára wọn. King Sunny Adé diplomacy discipline mi mọ sùúrù ni àbí gbogbo ẹ̀ pátá tó wà lọ́wọ́ bàbá discipline bó kàn án kí bàbá jẹun wọ̀ sí ó lè máa jẹun ọjọ́ mẹ́ta ẹ̀rín ló dẹ̀ máa bọ́ lẹ́nu ẹ̀ ẹ̀ lè rí ibi tí Sàní ti ń sọ̀rọ̀ pẹ̀lú àgbà no wọ́n tún ẹ̀sà àwọn kìíní yìí Alhaji ilé ayé ò lọ bẹ́ẹ̀ yẹn ó wá dàbí ìgbà tí mo ṣe dé school
torí ńgbà tí Sunny jẹ́ president ní PMAN èmi ní national treasurer wọn mo lè pè wọ́n ní ọlọ́run mi kékeré. yẹn King Sunny Adé. bẹ́ẹ̀ni torí pé tẹ́ bá rí mi tí mò ń hu àwọn ọ̀wà kan tó yàtọ̀ sí tóní fújì àbí tó farapọ̀ ọmọlúàbí àbí bákan ara bàbá mi mo ti kọ́. ara Sunny ni. bẹ́ẹ̀ ni time of discipline kó o dẹ̀ máa sọ̀rọ̀ anyhow àbí kó o máa hùwà tọ́gì àbí jà. Àlàǹgéré Àlàǹgéré lètò. Igbá ìyá olórin ni Làṣetánì ń gbé. mo dẹ̀ ń sọ fún gbogbo olórin lónìí mo rọ̀ yín mo bẹ̀ yín àwọn oníwàásù wọn á ní ọ̀la lè pẹ́jù gba Jésù sáyé ẹ lónìí ẹ ronú yín jinlẹ̀ kẹ́ ẹ pìwàdà. gbogbo ní fújì. orí fújì kan ni mo ń sọ ń pa generally olórin ni o because olórin tí ò bá ṣọ́ra ẹ̀ tó máa wọná ló pọ̀ nù wa o. sá. because wòlíì lolórin náà. bẹ́ẹ̀ni. àwọn tó ń wàásù ní church àwọn tó ń wàásù ní ṣé wọ́n gbọ́ tiwọn tó ti wá ni. but message tá a fi rán wa yẹn bó o la ṣe deliver ẹ kí ni ìwọ deliver kí lèmi deliver talent mo fẹ́ kẹ́ talent because nígbà táwa wà ní kékeré àwọn bàbá wa máa ń sọ fún wa pé wọ́n ọmọdé yìí Yusuf Ọlátúnjí kọrin kan ẹsẹ̀ àká kọrin kan wọ́n fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ èwo làwa àbí ṣe wa wo ló kọ́ àwọn èèyàn lọ́gbọ́n pàápàá máa ń sọ̀rọ̀ kan ohun tó kọ̀ sí tàwọn onífújì tó pọ̀ jù tó fi jẹ́ kó pọ̀ ní wípé ṣé ẹ mọ̀ pé ọmọ tó kàwé tó lọ sí school a ní senior a ní teacher a ní junior ọmọ tó kọ́ṣẹ́ náà the same thing but ọmọ tí ò pass through many things but tó ti ń bá wọn bá jẹun náà ó ń bọ gọ́fìnà wọn àti gọ́fìnà ń sọ̀rọ̀ wọn jọ ń so ó ti lajú rówó meanwhile wọn ò rí ọ̀pọ̀ òrọ̀ gbọ́n kó tó ráyé ọ̀pọ̀ òrọ̀ lọ́hùn kó tó ráyé téèyàn ò bá rọ́ lọ́hùn tàbí kó rọ́gbọ́n kó tó ráyé a sọnù sínú ayé. ìwọ lẹ́yìn kọ́kọ́ rí. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé rí ibi tá a ti dìde correction pọ̀ tá a ní láti ṣe mo dẹ̀ tún fèyí náà sọ fún garden wa tá a ti dìde Muslim ibi tá a ti dìde títọ́ wa ó pẹ̀lú títọ́ Kristẹni ó pẹ̀lú ìṣe wọn títọ́ wa àwa Muslim ó le díẹ̀. Muslim dẹ̀ ló pọ̀ ń diṣẹ́ fújì. no ẹ bá rí Christian mélòó ló wà ní wa tó o bá lè ṣáwó ńlá ó tún ṣe ìmúlẹ̀ ọ̀pọ̀ àwọn ogun bàǹbà la fi ń kọ́ fújì nígbà yẹn ṣẹ́ǹgbọ́ ẹ̀yin náà ti fi kọ́. àwọn òun rì púpọ̀ torí bẹ̀rù Ọlọ́run yẹn kò jẹ́ àrìn díẹ̀ àmì mo ti sọ kò jẹ́ ká lè rìn dé ibi tó yẹ ká rìn dé ṣẹ́rí lè ṣẹ́bọ lè ṣe oògùn. bá a ti wáyé páàrí. làárí o sim card tó wà lára olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mímọ̀ ṣe òsínú ọ̀rọ̀ ayé o mímọ̀ ọkọ̀ òsínú orin tẹ́tẹ́ níṣẹ́ orin o ẹni tó bá jẹ ó jẹ ni o ò bá lè fẹsẹ̀ kọ́ Ọlọ́run fún èmi lẹ́bùn àti lu àtorin mo mọ̀ ń pa ẹ̀ dáadáa. up to date. dọ́là ọ̀sẹ̀ mo sọnù mo ní bọ́mọdé yín ẹ̀mí wò tágbà bá lòun ó kàn mí kẹ́kẹ́kẹ́ ní ilé orin kàjọgbọ́ kan ságbà mi wò òun àyè fún ni ló lè dọ̀ràn ẹ̀bùn Olúwa ọba lèmi fi mí ẹ̀bùn Olúwa máa ju tèèyàn láàyè ń bí ẹ̀bùn Olúwa máa ju tèèyàn lọ tágbára èṣù bá lè ju tènìyàn mélòó lolú òní ìjẹ ẹ̀dá o ẹ̀bùn Olúwa máa ju tèèyàn lọ. orí Ọlọ́run àjú tèèyàn láàyè ń bí o orí Ọlọ́run àbẹ́yìn ilẹ̀ ti kọrin yẹn tẹ́lẹ̀ kan láyé tó change. ibi tẹ́ ń lọ yẹn ẹ̀yin náà ti ń kàn mí kẹ́kẹ́kẹ́ o tẹ́ ẹ bá kàn mí jù máa bọ́. bàbá mi ẹ kọrin sí mi kọrin wàásù ẹ máa gbọ́. ṣe rí orin tá à ń kọ orin yẹn. àwọn ní alágúdá lónìí nìbàdàn àwọn tátàlọ àlàmú. ẹ̀yin náà jí kọ. ó nù ẹ gbọ́dọ̀ mú kan kẹ́ ẹ mọ́gbọ́n nínú kan kì í ṣe pé kó o kọrin wọn ìwọ tó o bá dẹ̀ lè kọrin wọn tó o bá lè kọ tó o lè torí àti kọpí náà iṣẹ́ ńlá ni o iṣẹ́ ni o torí táwọn ọ̀gá máa ń sọ pé àwọn oníkọpí èmi ò ń kọpí mi ì dẹ̀ lè kọpí kó o tó lè kọpí èèyàn iṣẹ́ ńlá ni o. bọ̀ tó orin yẹn mo fẹ́ padà sórí orin yẹn. ẹ̀bùn Olúwa máa ju téèyàn láàyè ń bí o ẹ̀bùn Olúwa máa ju téèyàn lọ. ṣé wà nú rẹ́kọ̀dù? ó wà nú rẹ́kọ̀dù mi tágbára èṣù bá lè ju tènìyàn
mélòó lolú òní ìjẹ ìdá lọ ẹ̀bùn olúwa máa mo fi kọ̀ǹfàmù nǹkan tí mo sọ nípa ẹ̀bùn. ok ẹ̀bùn olúwa orí ọlọ́run máa ju tèèyàn láàyè ń bí o orí ọlọ́run máa ju tèèyàn lọ ẹja ló ń ṣiṣẹ́ rẹ̀ tó ń padà wọ́n sì ń ẹ̀bùn bí ẹyán náà láti mú ibẹ̀ láti mú àlàyé náà mú tiẹ̀ ọ̀hún náà mú tiẹ̀ bẹ́ẹ̀ ni. Àlàǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. ìgbà wo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 78. sá 78. 1978. Rẹ́kọ̀dù àkọ́kọ́. ṣé mo Àjàó Commander. dáadáa. 1978. kí lẹ pè táìtù ẹ̀ sá. ẹ jẹ́ kọ́mọdé ó wà. olúwa là bá dúró olúwa là bá dúró. ó ní number 1 record mi. The second one ni ẹ jẹ́ kọ́mọdé ó wà. jòjòló ọmọ kékeré jòjòló àwọn lọ̀rẹ́ olódùmarè ẹ jẹ́ kọ́mọdé ó wà. number 3 ni ìkébè series 2. mo ti ṣe series 1 kan. ṣáájẹ́ nìyẹn o. ṣáájẹ́ yẹn àfikàn kún kan ni because wọ́n interview Ṣẹ̀fí Àlàó ọjọ́ kan ó ní àwọn Alhaji Fancy náà ni wọ́n ti kọ́ ṣáájẹ́ nígbà tí mo ní bó bá ṣe pé mo jóbìnrin máa tọ́jú mo àtọ́nù máa wé gèlè gẹ́ngẹ́ máa ju kébè sẹ́yìn máa wá yan fínáfíná bọ́kùnrin ò pè mí máa ní kó yà lọ́dọ̀ mi tó bá yà lọ́dọ̀ mi máa ní kó mú mi wọlé tó bá mú mi wọlé máa ní kó má máa pẹ́ o kó ṣeun tọ́mọ ọkùnrin ṣe tó bá ṣe lẹ́ẹ̀kan máa ní kò ì tó mi rárá tó bá ṣe lẹ́ẹ̀mejì kò ì débi tàgbà ń dé o. Ṣẹ̀fí wa ni ṣé yẹn kì í ṣe ṣáájẹ́. ṣáájẹ́ ni. ṣé ṣáájẹ́ ni. rẹ́kọ̀dù tẹ́ ṣe tó mélòó. mo ní 16 album. wow iye wo lẹ ṣe gbẹ̀yìn. òun ni that is na God. Ọlọ́run ni. ọdún wo nìyẹn sá. ọdún kẹrin ni. okay. ṣùgbọ́n mo ní àwọn iṣẹ́ tó pọ̀ nílẹ̀ sí mo ti jẹ́rìí. fẹ́. ẹjọ́ ṣe bọ́lá K1 The Ultimate ń kọ́ Wàsíù Àyìndé ǹjẹ́ tí ẹ̀ ní relationship kankan. dáadáa. wọ́n dẹ̀ mọ̀ yín pé. àmì àti Wàsíù Àyìndé close dáadáa. a máa ń dápàrà pé èmi lọ̀rẹ́ ọba. ta lọ́ba. Wàsíù ni ọba fún gbogbo onífújì lápapọ̀ K1 ọmọ bàbá ẹ̀ Ọ̀túnba Àlà fún gbogbo Èkó fẹ́. ọba ni Wàsíù lórí Saheed Òṣùpá nílé ẹ̀. ṣe rí pẹ̀lẹ́ ń lọ olóbi ó lakọ̀. ohun tí gbogbo ọ̀rọ̀ tá a bá ń sọ ká máa sọ ká máa yọkùn mọ́kù ẹ̀ ká máa sọ ká máa ṣàlàyé ẹ̀. Alhaji Wasiu Ayinde nígbà tá a kó ẹgbẹ́ onífújì jọ is one and only person tá a rí láti support wa. Aláàfin Ọ̀yọ́ Lámídì Adéyẹmí Aláàfin tàná gbogbo ibi tó ń bá wà ilẹ̀ rẹ̀ ó sọ̀rọ̀ kan ó ní àwọn ọ̀rọ̀ kan ń bẹ níkùn mi ó ní ń gbé wọlé sùn ni àwọn ọ̀rọ̀ kan wà táwa náà ò lè sọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tá a sì máa sọ àwọn kan wà tá a lè sọ. now gbàtà lọ introduce ẹgbẹ́ fújì sí Alhaji Kollington Ayinla Alhaji ó dá o lọ́wọ́ pẹ̀lú yín lórí tẹ́lọ̀ tí òrìṣẹ́ ló ń ṣẹgbẹ́ ọ̀rọ̀ yẹn chop mi lè gbàgbé di ọ̀la ọ̀rọ̀ yẹn bà ọ̀tá mi nínú jẹ́ mo wá padà lọ béèrè pé kí ni ìtumọ̀ tẹ́lọ̀ tí òrìṣẹ́ tó ń ṣe wọ́n ní ṣé tẹ́lọ̀ tó bá rí ṣe á máa yorí machine káàkiri but ǹjẹ́ àwa gbádùn ẹgbẹ́ náà bí kò ṣàwọn lónìí Alhaji Barrister ti kú wọ́n dèrò ọ̀run bí n di ọdún kan ni mo fi ń fi form tán máa fill ká lè rẹ́jísítà ẹgbẹ́ yìí ni mo fi ń lé Alhaji Sikiru Ayinde Barrister kiri ìgbà tí ó jẹ́ tí Alhaji bá ní wálé ní wọ́n ní wá lọ́la mo wá kọ lẹ́tà nínú lẹ́tà yìí mo ní a ti dá ẹgbẹ́ onífújì sílẹ̀ ẹ̀yin dẹ̀ ní a mọ̀ pé ẹ dá fújì yìí sílẹ̀
ẹ̀ ń dọ̀jì wa ẹ máa dáhùn query iwájú Ọlọ́run. ẹ kọ sínú lẹ́tà. mo kọ sínú lẹ́tà Alhaji Barrister ó lè mọ dáhùn query iwájú Ọlọ́run. Query yẹn mo fẹ́ kó wá sọ query tí mo dáhùn iwájú Ọlọ́run kó wá rí mi. àwọn èèyàn ní máa lọ mo ní fancy ayé àlàmù mo lọ. Alhaji kan ní ó wá mo ní mo wá kí ni query tí mo ní Fuji yìí mo ní tèmi mọ̀ tó dá mi lójú ipasẹ̀ yín lọ́lọ́run ti dálẹ̀. Mo ní bóyá àgbà tẹ́ ń lọ school lẹ́rọ owó ra ráìsì tọrọ ẹ̀yìn kan tí ìyá òrówó fún lówó ráìsì tẹ́ ẹ bu ráìsì sí lẹ́nu tọ́lọ́run kọjá ń gbà yẹn tó ṣàmì sí pé òun á dẹ̀ ṣe yín lógo. Bóyá ìyá yín ló ṣe nìkan lóore. Mo ní Fuji náà lónìí mo ní àwọn ọgbà tẹ́mi travel ní kẹ́rẹ́kọ́ ara kò sí abúlé kò tẹ́ ẹ dé tẹ́ ẹ̀ ní ro ní Fuji. Mo ní ibi tọ́lọ́run gbé Fuji délé ni tó bẹ jẹ bàbá mi àlọmọ tí n bá dọ̀bálẹ̀ fún ẹ mo fún ẹ lọ́hùn jẹ ni torí bó ṣe jọ méjì mo gbẹ lọ́wọ́ ẹ gbogbo kí ló fẹ́ ẹ sáìn ìwé yìí ó dẹ̀ sáìn gbogbo ẹ̀jọ́ náà ó fún mi ní 50,000 jọ́nà lọ́hùn ó ní gbogbo ohun tí n bá fẹ́. yẹn Síkírù Àyìndé Barrister. bẹ́ẹ̀ni gbogbo ìgbà yẹn Wàsíù là ń rí ṣe rí Wàsíù èèyàn líle ni Wàsíù ṣe ń gbọ́ ẹ má fi nǹkan kan kún nǹkan kan èèyàn líle ni that's their character bọ́lá ń ṣe dáa ni. nílé Fuji yìí náà àwọn kan wà tán bá ní good morning tó o bá lọ wò ta iná jó ẹ. tí Wàsíù tó bá gbọ́n lórí iṣẹ́ or whatever I'm less concerned. Nígbà kan àwọn èèyàn rò pé mi pẹ̀lú single time or whatever ó dé stage kan mo wá jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ẹ wò ohun tọ́lọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni àwọn èèyàn kọ́ la fẹ́ dá ìjọ o Ọlọ́run ló máa dájọ́ o tí Wàsíù bá níbi tó gbà kún díẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó kò wọn àtọ́lọ́run ṣùgbọ́n àwọn èèyàn ká máa give judgement lórí ẹ̀ because àwọn kan wà tán jẹ́ pé tán bá ní Wàsíù kíní kan lé Fuji àwọn kan wà tán wọ́n bad tán worse ju Wàsíù lọ tí ò bá yẹ pé bó ṣe jẹ́ màá máa dárúkọ pé láńgbájá báyìí tẹ̀mẹ̀dù báyìí làkàṣìpè báyìí àwọn àgbàlagbà míì wà tí wọ́n wọ́n worse àwọn ọmọdé míì wà tó jẹ́ pé Wàsíù ní tiẹ̀ lọ́wọ́ ní tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn náà ń kọ́ ṣùgbọ́n yín ń kọ́. Àlàǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. Ńgbà tá a fẹ́ ṣòkú ìyá Alhaji Kollington Barrister ò sí nílé Wàsíù ló pè Wàsíù dẹ̀ pè mí pé tí Alhaji Barrister bá ti dé sí airport a máa gbé lọ sílé Alhaji Kollington. Mo ní ohun tá pẹ́ ò ní ká má dálẹ̀ o àdẹ̀pẹ́ Barrister ẹ bá ti dé sí airport à ń gbé yín lọ sílé Alhaji níkà ni bàbá tiẹ̀ wọ̀dé ńjọ́ ẹ̀ bá a ṣe gbé láti máa ń gbé Wàsíù nínú mọ́tò pé Wàsíù ta la fẹ́ dá lẹ́bi ta la fẹ́ dá láre ẹjọ́ wo ni wọ́n fẹ́ rò ó ní no ó ní bẹ́ẹ̀ kọ́ la máa ṣe. Àlàǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. ẹ bá fún àwọn olólùfẹ́ yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pé bàbá wa Fancy ayé àlà bóyá ẹ̀yin tẹ́ ti rí wọn ti pẹ́ bóyá ẹ fẹ́ gbére fún wọn tàbí ẹ̀yin kan tẹ́ ti gbúrò bàbá ti pẹ́ tàbí ẹ fẹ́ gbé àwọn iṣẹ́ fún wọn ẹ̀yin fẹ́ ṣọjọ́ òbí náà ẹ lè sanwó fún wọn wọ́n á ṣe orin fún ẹ ṣáà ń ṣe gbogbo yẹn náà lágbára lọ oríkì gbogbo ẹlẹ́kan máa fún wọn bàbá ẹ fún wọn. débẹ̀ nọ́mbà mi tẹ̀tùmọ̀ tẹ́lẹ̀ ni 08033010697 lẹ́ẹ̀kan sí sà. 08033010697. Àlàǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ bóyá ló mú